my prophet wòlíì mi sinimá yìí kọjá àfẹnuròyìn ó ti jáde ẹ tètè lọ ra ti yín o. ó jáde Kasagba sinimá titun my prophet wòlíì mi gẹ́gẹ́ gbiná prophet Yomi Fashlanso wòlíì tó ṣiṣẹ́ àgbẹ̀ṣẹ́ pàdé ọ̀dọ́ magician ọlọ́wọ́ rẹ̀ tó abracadabra oríṣiríṣi ẹranko ńláńlá kìnìún olólàájú ń kọjú séèyàn kọ̀ọ̀nù polówó ìkúta tààtà ẹkùn ọ̀sán yẹrì ògbójúlógún sọ́mà jẹ́ǹkó láwùjẹ pẹ́ra. ọtí padà ní ọgá. wọ́n dojú ìjà kọra wọn eégún kéèké pátá sọ̀rọ̀. taniọ. kí ló jẹ tẹ́lẹ̀ kù. ifá ni mọ́tì mi lọ́wọ́ mú o ibẹ̀ sísè ìdí ìrọ̀dọ̀ wọ o àwọn ní bàbá sísè tó bá fẹ́ bá lọ mọ́tì mi lọ́wọ́ mú. ó ṣe bẹ̀rù ẹni tó lè para tó máa pọkàn tán. lémi kí ló dé tó ń gbé ààrẹ síbi tó tó kí ló dé kí ni ọ taniọ. ọ̀ya dómi lákaná kí n wo bómi ẹ ṣe fẹ́ o. ọfẹ bá mi jà ọ̀làjú ẹlẹ́kọ̀ọ́ ọmọ ìwòrán gbà náà. nínú sinimá titun my prophet wòlíì mi not just another one ó gbóná rìtìrìtì ó da jẹnijẹni bọ́lẹ̀ yàtọ̀ go get your copy now. ẹgbẹ́ yóò lè ka èmi Professor Kukuyi lájẹ́.